Africa Content TV. Mi wàá mọ̀ bóyá statutary ló pé àbí ẹ̀yin ṣùgbọ́n torí pé wá síbí yẹn èèyàn lè lọ sí irú ẹ̀yẹ báyìí tẹ́ pé 3 paragraph ni o yóò ràn yàn wá ní o ara ilé ẹ̀ tó dẹ̀ máa rán wá yẹn á jẹ́ mi tí wàá wọn jọra wọn tó wá jẹ́ òbí di àbí sọ́ọ̀nì ọkú òmí náà ní ibi tí mo lọ́jọ́ yẹn. That's the first one. Second one, lẹ́yìn voluntary retirement tí ò ní the date ó ní irú ìtaláwọ̀ àdúgbò máa ń kà fún yàn yẹn. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin tẹ̀sí wà lẹ́nu iṣẹ́ ìjọba ọlọ́run ti jẹ́ rí irú ẹlẹ́ẹ̀kẹta o. Ẹlẹ́ẹ̀kẹta ní 3A and 3B. 3A rẹ̀ ó ní àìsàn tí èjẹ́ kéèyàn lè gòkè staircase mọ́ tí wọ́n kàn fún ní ìmọ̀ràn pé ẹ máa ń lọ ọ̀ gbogbo ẹ̀ ló máa kú wọ́n náà kó jẹ́ kẹ́mi wá.